Wọ́n wá ká mi lẹ́yìn ọ̀kan bí eléyìí. Wọ́n ká mi lẹ́yìn ọ̀kan. Nínú àwa mẹ́fà, ó kè mí nìkan báyìí. Ó kè mí nìkan jójó. Torí mi gan mo kàn tí rò pé ṣe ni màá sá lọ má ti lè jáde 41 days tán. Tá bá ti lè mọ́ lè rí òkú rẹ̀ rárá. Ìgbà tí mo ti rí lórí fóònù lánàá, ojú ọta ìbọn wà lẹ́yìn. Bẹ́ẹ̀ náà dẹ̀mí lénìí. Ó wọ́n yin ìbọn yẹn látẹ̀yìn ni. Ó dojú bolẹ̀. Ẹnu iṣẹ́ awakọ̀ ilé ẹ̀kọ́ ni Táíwò Razak Olúgbáyé wà lópòpónà Èmùrè nípínlẹ̀ Èkìtì. Kóhun àtàwọn ọmọ tó ń gbé lọ sílé ẹ̀kọ́ tó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé nínú oṣù kìíní ọdún yìí. Orí kó àwọn tó kù yọ lọ́wọ́ àwọn ajínigbé nínú oṣù kejì ọdún yìí, ṣùgbọ́n awakọ̀ náà pàdánù ẹ̀mí rẹ̀. Láìpẹ́ yìí ni wọ́n rí òkú rẹ̀ nínú igbó tí wọ́n jí wọn gbé lọ. So bí mo ṣe wà nínú ọjà lánàá ni ṣé a máa pè mí pé wọ́n ti rí dáàdì ẹ̀ pé kí n máa bọ̀ ní police station. Ní àtọ́kọ mi ládẹ lọ sí ọjà. So wọ́n á sọ fọ́kọ mi pé ṣé a máa ló pè mí ẹ̀ pé wọ́n rí òkú dáàdì mi. Bàtà dé police station láàárọ̀ wọ́n ṣàlàyé fún wa. So wọ́n dẹ̀ sọ ibi tí wọ́n ti rí òkú náà. So àwa padà wá sílé pé à ń dúró de àwọn tí wọ́n máa join wa. So ìgbà tí wọ́n wá ti rẹ́dì wọ́n wá pè wá sọ àwa lọ sí police station. So ni àwa àṣàwà move lọ sí inú gbòòbẹ. A bá ipò òkú náà ní bíi pé wọ́n yìnbọn sí yàn látẹ̀yìn kó dojúbolẹ̀. Òkú náà dojúbolẹ̀ ní ìgbà tí mo ti rí lórí fóònù lánàá, ojú ọta ìbọn wà lẹ́yìn. Bẹ́ẹ̀ náà dẹ̀mí lénìí. Ó wọ́n yìnbọn yẹn látẹ̀yìn ni ó dojúbolẹ̀. Bá a ṣe bá òkú náà nìyẹn só ìgbà tá a dẹ̀ débẹ̀. Kíní àwọ̀tẹ́lẹ̀ olówó ìtàn wọ̀ sínú àmọ́ pé tí wọ́n ní. Pẹ̀lú àǹkárá àti òrùka tí wọ́n wọ̀ sọ́wọ́. Ó fi wọ̀ pé àwọn ni. Láì tiẹ̀ tí yìí sókè gan bí mo tiẹ̀ ṣe rí ibi papọ̀ báyìí látẹ̀yìn. Mo sì mọ̀ pé àwọn ni. So láti bẹ̀ wọ́n ṣà fún àwọn elétò ìlera tó ń bá wa lọ fún wọ́n da àwọn kẹ́míkà sí adẹ̀yí sọ́ra náà láṣọ wọn ń bọ̀. Mi ní èkejì ẹ̀, mi ní Kẹ́hìndé ẹ̀. Ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́. Tó láti bí ọdún 6 mi lọ́kọ. Òun ló ń tù mí nínú tó ń ṣọkọ fún mi. Á fún mi lọ́rọ̀ tùnú. Wọ́n bọ́wọ́ tó ń gbà á tún fi ránṣẹ́ sí mi. Wọ́n wá ká mi lẹ́yìn ọ̀kan bí eléyìí. Wọ́n ká mi lẹ́yìn ọ̀kan. Nínú àwa 6, ó kè mí nìkan báyìí. Ó kè mí nìkan jójó. Àti ìgbà tó ti lọ mi ní alábàárò mi ìrà alájọsọmọ. Mi ìrẹ́ni tó ń ṣe bí ìdí ẹ̀. Inú mi dùn ní apá kan. Inú mi tún bàjẹ́ lápá kan. Torí kìí ṣògùn ẹ̀ ló yẹ kán rí àyè ẹ̀ ní. Àyè ẹ̀ ló yẹ kán bá mi mú wá. Ayé kejì mi tẹ́ bá mi kejì mi ni ẹ mọ̀ pé èèyàn gidi ni. Ẹ mọ̀ ìpamọ́ gidi lè kejì mi. Ẹ mọ̀ ìpamọ́ gidi ni o. Ọlọ́run o. Inú mi dùn gidigidi torí pé mo mọ̀ pé ẹnu ẹ̀gbọ́n á pọ̀ pé wọ́n ọkọ rẹ̀ lọ ẹ̀bú ọ̀bà pọ̀ torí mi gan mo kàn tí rò pé ṣe ni màá sá lọ má ti lè jáde 41 days tán tá bá ti lè mọ́ lè rí òkú rẹ̀ rárá torí pé ohun èébú ni ọkọ tó yẹ pé mo kàn lọ lásán ni kájọ pé mi wà rí mọ́ láíláí àtòkú àtàyè kò séèyàn tí ó lè wà lé ilé ayé tí kì í kú ṣùgbọ́n pé òkú rẹ̀ gan tí mi ò tiẹ̀ kọ́ ni wọ́n bà mí lọ́kàn jẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n bá tí mo rí òkú rẹ̀ mo dúpẹ́ gan inú mi dùn o. Inú mi dùn pé wọ́n rí wọn, inú mi dùn gan. Ìbànújẹ́ ó tún padà wá. Orí ìwà ti kakúrò lójú everybody tó mọ bó ṣe rí lára ti mọ nǹkan tí mo ṣe wá gbọ́ lánàá ìbànújẹ́ túbọ̀ padà wá. Wọ́n lọ́mọ ẹni kú sànjọmọ ẹni nínú ìlẹ̀. Bó ṣe rí pé nǹkan dé tàti ẹ̀bá lára wọn. Ẹ mọ̀ tó ń bá ti ẹ̀bẹ́ rí wọn torí ọjọ́ iwájú. Ẹgbẹ́ ẹnìkan máa fi díyàn pé ó kú bàbá ò lórí àbí nǹkan kan. Ọ̀rọ̀ thank God ṣá.
the information we got from the rescued victims that the driver was killed right in their presence, and ever since then we've been looking for the body of this particular driver. We've tried to search possible places whether we can find this particular driver, the body, but we could not until on the 9th of March 2024, that is this month, just this Saturday, last week Saturday, that someone called from a farm around Ekiti that while he was working on his cassava farm, he saw a lifeless body, and immediately we mobilized our team to that axis, and we found the body, and it was later identified as the driver that was allegedly killed by the kidnappers. So the body was evacuated and moved to the mortuary. So we have to all be vigilant. All hands have to be on deck to see that Ekiti enjoys a peaceful atmosphere. We want to employ everybody to ensure that timely information and credible information are given to the police so that we can nip crime in the bud before they happen. So we want to be proactive. So on our part, we'll continue to do our best. We'll continue to work with relevant security agencies, the locals, even the government, to see that there is that peaceful atmosphere in the state, and lives and properties of the good people of Ekiti State are protected. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.